Aláròyé máa wí o. Ọwọ́ tẹ akẹ́kọ̀ọ́ tó gbé ìbọn wọ inú ọgbà iléèwé gíga poli Ìbàdàn. Bí kì í bá ṣe wípé àwọn agbófinró tètè wọ inú ọgbà poli Ìbàdàn láti palẹ̀ àwọn eruku ọ̀hún mọ́, Ọlọ́run ló mọ iye akẹ́kọ̀ọ́ iléèwé ọ̀hún tí wọn ò bá yìnbọn pa lọ́jọ́rú Wednesday ọjọ́ 4 oṣù karùn-ún ọdún 2026 yìí nígbà tí àwọn akẹ́kọ̀ọ́ kan di àmúra lọ síléèwé náà pẹ̀lú ìbọn ìléwọ́. Wọ́n ní ìṣesí àwọn ẹrùjẹ̀jẹ̀ èèyàn wọ̀nyí ló jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ wọn torí wọn fura wípé níṣe ni wọ́n múra bí ẹni tó ń ròde ìjà, ìrìn ẹsẹ̀ wọn kò yàtọ̀ sí tẹni tó ń lọ sí agbo wàhálà tàbí ojú ogun abẹ́lé kan. Àwọn tó ṣàkíyèsí yìí la gbọ́ wípé wọ́n fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn aláṣẹ poli Ìbàdàn létí tí àwọn yẹn fi pe àwọn elétò ààbò iléèwé náà tí wọ́n mú àwọn afurasí oníṣẹ́ ibi méjèèjì náà tí wọ́n sì jọ̀wọ́ wọn fáwọn ọlọ́pàá tẹ̀sán Sango. Ṣé àwọn pàápàá ti sáré dé inú ọgbà náà níbi iná mọ̀nàmọ́ná. Ìwádìí àwọn ọlọ́pàá lẹ́yìn tí wọ́n fi páńpẹ́ ọba gbé àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n sọ ara wọn di jàǹdùkú agbébọn lójijì wọ̀nyí ní wípé ojúlówó ọmọ ẹgbẹ́ òkùnkùn ni wọ́n. Orúkọ wọn gẹ́gẹ́ bí àwọn agbófinró ṣe fìdí rẹ̀ múlẹ̀ ní Lawal Ọpẹ́yẹmí, ọkùnrin ẹni ọdún 31 tí àwọn ẹgbẹ́ rẹ̀ mọ̀ sí Àìkí, àti Ọláníyàn Ọpẹ́yẹmí, ẹni ọdún 29 tí àwọn ẹmẹ̀wà rẹ̀ fẹ́ràn láti máa pè ní Bojan. Nínú àtẹ̀jáde tó fi ṣọwọ́ sóníròyìn nìbàdàn, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ DSP Ọláyínká Ayọ̀ládé fìdí rẹ̀ múlẹ̀ pé ìbọn ìléwọ́ olójú méjì pẹ̀lú ọta méjì ni wọ́n bá nínú báàgì dúdú kékeré kan tí ọ̀kan nínú àwọn èèyàn náà gbé kọ́rùn, tí àwọn èèyàn rò wípé ìwé lásán ló kó sínú rẹ̀ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ láì mọ̀ pé irinṣẹ́ ikú ni Jagunlabi ń gbé kiri. Olùgbé àdúgbò Apẹ̀tẹ̀ nítòsí poli Ìbàdàn ni wọ́n pe àwọn méjèèjì. Ìwádìí àwọn agbófinró fìdí rẹ̀ múlẹ̀ wípé ọ̀pọ̀ ìjà àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tó sábà máa ń wáyé lágbègbè náà kò ṣẹ̀yìn wọn. Gẹ́gẹ́ bí DSP Ayọ̀ládé ṣe sọ, lójú ẹsẹ̀ tí wọ́n fi ọ̀rọ̀ náà tó wọn létí lágọ̀ọ́ ọlọ́pàá tó wà ní Sango nìbàdàn ni wọ́n ti sáré lọ síbẹ̀. DPO tẹ̀sán yẹn fúnra rẹ̀ ló sì léwájú wọn. Ìwádìí wa fìdí rẹ̀ múlẹ̀ pé ọmọ ẹgbẹ́ òkùnkùn làwọn méjèèjì. Púpọ̀ nínú àwọn làásìgbò tí àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn sì ń dá sílẹ̀ lágbègbè náà kò ṣẹ̀yìn wọn. Àwọn fúnra wọn ti jẹ́wọ́ wípé èyí tí wọ́n ń pè ní ẹyẹ nínú àwọn ẹgbẹ́ òkùnkùn làwọn ń ṣe. Wọ́n ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá tó ń ṣèwádìí ọ̀rọ̀ lẹ́nu wọn. Ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ CP Fẹ́mi Haruna ti wá gbóṣùbà fún àwọn aláṣẹ poli Ìbàdàn fún bí wọ́n ṣe ti fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn ọlọ́pàá létí kó tó di wípé àwọn ọ̀dọ́kùnrin agbébọn náà dá làásìgbò sílẹ̀ pẹ̀lú ìbọn ọwọ́ wọn. Bákan náà ló kan sára sí DPO tẹ̀sán Sango pẹ̀lú àwọn ọlọ́pàá yòókù níbẹ̀. Ó ní iṣẹ́ ńlá ni wọ́n ṣe pẹ̀lú bí wọ́n ṣe tètè lọ palẹ̀ àwọn afurasí ọ̀daràn náà mọ́ kó tó di wípé wọ́n fi irinṣẹ́ ikú ọwọ́ wọn pa àwọn ènìyàn láìṣẹ̀ àti láìrò. Ọ̀làwálé Àjàó ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.